ibi tí ẹ ti ń wò wá ní òde àgbáńlá ayé nílùú Ìlọrin ni a wà ní ọ̀dọ̀ Èyí Ajé Ọmọlára Ògúndípẹ̀. Wọn yóò máa bá a sọ nípa ìwà. Yorùbá ní ìwà ní ọba àwúre. Yorùbá tún máa sọ wípé bí a bá ń fi èké ṣèmùlẹ̀, wọ́n ti ní kì í jẹ́ kí ewé jẹ́ o. Inú tó bá mọ́, ìwà tó bá dáa, a máa pé ju ewé lọ. Èyí ẹ kú kalẹ̀. Orúkọ yín lẹ́kùnrẹ́ fún àwọn tí wọ́n máa kọ́kọ́ rí fún ìgbà àkọ́kọ́. Orúkọ mi ni Yèyé Ọmọlára, Yèyé Olókun Ọmọlára Ògúndípẹ̀ tí mo kalẹ̀ sí ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara. Èyí tá a bá ń sọ nípa ìwà, kí ni ìwà, kí lẹ̀sìn, kí ni òṣàgbọ́n ní í ṣe pẹ̀lú à ń borí àtàwọn kan mímí bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo ọjọ́ lọ́pọ̀ mọ́ra wọn. Ẹ ṣé olóòtú. Tá a bá sọ̀rọ̀ nípa ìwà ni ohun tó dá dúró gidigbe lọ́tọ̀ tí ò ṣe fi wé kò papọ̀ mọ́ ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni ìwà lọ́tọ̀, ẹ̀sìn lọ́tọ̀. Tá a bá wá sọ pé ìwà nínú ìṣẹ̀ṣe, Ifá Ọ̀rúnmìlà Bàbá mi Ògún akọ́nilọ́rọ̀ bí iye kan ẹni ó ti kọ́ wa gẹ́gẹ́ wípé ká lè ìwà ó ṣe kókó nínú ìlànà ìṣẹ̀ṣe fún gbogbo àwa oníṣẹ̀ṣe, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, ọmọ olúwàbí. Òun la fi sọ pé ọmọ olú ìwà bí. Ìwà ṣe kókó nínú ìrìn àjò ayé wa. Tá bá sọ̀rọ̀ nípa pé ìbọrí, another section tún nìyẹn o. Ká ní kéèyàn bọrí, ó yàtọ̀ sí wà. Lóòótọ́ àti lódodo àwọn steps kan wà téèyàn máa take kó lè rí ògo lò, kó lè lọ síwájú. Ṣùgbọ́n the ultimate ni pé ìwà ló ṣe kókó. Ìwà sí ènìyàn láàrin ìgboro, láàrin àwọn ènìyàn, láàrin ìwà àtàwọn olólùfẹ́, láàrin ìwà àtàwọn ọ̀rẹ́. Ìwà ẹ báwo ló ṣe rí? Ìyàwó ló ń kọ́ sí wọn. Ǹjẹ́ wọ́n lè rí ohun rere sọ nípa ẹ̀? Ǹjẹ́ báwo ni ìwà gan ṣe lè gbéyàn dé ipò gíga? Òun ni tó yẹ kí a máa ṣọ́nà. Ṣé ìwà lọ ká mójútó jù ni àbí ká mójútó ẹ̀sìn wa kí kálukú ń ṣe? Ṣe rí ẹ̀sìn yẹn mo rí as camouflage. Ẹ̀sìn bẹ́ẹ̀ ni àti mùsùlùmí àti christian àti ṣẹṣẹ gbogbo ẹ̀. ṣe rí bẹ́ẹ̀ ni ṣe rí tí a bá ń lọ mọ́ṣáláṣí ká máa torí mọ́lẹ̀ ká máa kírun wákàtí kódà ká kókò ní 5 ká sọ di 10 ká máa lọ chọ́ọ̀chì ká máa sunbẹ̀ ká ṣe ṣòru ká wá bọ́ sídìí òòṣà náà ká ní òòṣà ó ìwọ ni mò ń bọ. ṣe rí tí kò bá sí ìwà níbẹ̀, ìwà rere empty ni. ó ń lọ ṣọ́ ènìyàn. bẹ́ẹ̀ ni empty ni, nítorí pé ìwà yìí ó gbé ó go fà gan. Gbogbo ohun tá a bá ṣe pátápátá òun ni a máa kéré ẹ̀, òun ni ìwà. Gbogbo ohun tá a bá ṣe níwà tá a ṣe sọ́mọlà kejì, tá a ṣe nínú ìrìn àjò ayé wa, bá ṣe ń bá ìrìn àjò lọ, gbogbo ohun tá a bá ṣe ó máa ń dúró dè wá níwájú ni. So kò ń ṣe ẹ̀sìn. Ẹ̀sìn kọ́. Camouflage lẹ̀sìn lọ́dọ̀ mi, wípé ìbọ̀rìṣà gan kò ń ṣẹ̀sìn. àbí ká sọ pé ìṣẹ̀ṣe tàbí ká fa ṣẹ̀ṣe òun jẹ́ òun ìyàn fẹ́ dájú wà lábá àbí ìwò ló. Ìwà dájú, ìwà ni ultimate. Ìwà ni ultimate. òun ló tayọ gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe a sọ pé way of life àwa Yorùbá òun ni ìṣẹ̀ṣe, which is our own culture and tradition. tá a bá lọ́wọ́ bàbá ńlá bàbá wa. bẹ́ẹ̀ ni but tá a bá wá ń ṣẹ̀ṣẹ̀ṣe yìí tá a fi ìwà kún, kí wá ní àǹfààní ẹ̀? Àwọn irúnmọlẹ̀ wa náà wọ́n fi ìwà kúnrìn àjò wọn, wọ́n fòtítọ́ ṣe. Tá a bá sọ̀rọ̀ nípa ìwà, òtítọ́ wà ńbẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa ìwà, ìjọmọlúàbí wà ńbẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa ìwà, níní inú kan sí ọmọlàkejì ó wà níbẹ̀. Àwọn tá à ń pè ní ìwà nìyẹn. So kò ń ṣe pé bóyá mo ti tọ́po séṣù lórílẹ̀ ni, mo ti lọ da obì fọ́bàtálá lọ́la, mo ti bọ Ṣàngó lọ́túnla, òun ni ìwà. Rárá o. Àbí mo lọ ṣọ́ọ̀ṣì, mo lọ mọ́ṣáláṣí, mo lọ Jerusalem, mo lọ Mẹ́kà. Flag ni gbogbo yẹn. Kí ni ìwà àyàn gangan láàárín àwọn ọmọ ènìyàn? Síra wa. Bẹ́ẹ̀ ni mo sọ pé mo ń ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe ò sọ fún mi kí n bá tọmọlàkejì mi jẹ́ náà. Ìṣẹ̀ṣe in fact kò tiẹ̀ sí nǹkan tó ń jẹ́ pọ́n ba tèèyàn jẹ́ níbi ìṣẹ̀ṣe gan. Ṣùgbọ́n ojú táwọn èèyàn kan máa fi ń wò pé tán bá ti rí pé èèyàn ń ṣẹ̀ṣẹ̀ báyìí olóògùn ni, which is not true. Oníṣẹ̀ṣe gan ni àbá máa kà mọ́ àwọn tó jẹ́ pé wọ́n ní inú tó clear jù, nítorí pé níta gbé dání a mọ bó ṣe rí. A gbọ́dọ̀ fòṣà ṣe rádaràdà tàbí ká fòṣà yẹn ká fi wọlé.
gbogbo èèyàn tó bá dẹ̀ ń ṣe òòṣà tó bá ń fi nǹkan míì kún ọ máa ń pọ́n láṣọ ni. ọ máa ń pọ́n láṣọ ni. òun ni ibẹ̀ ni ìwà ti jẹyọ ní tí bóyá wọn ní ẹ bá wa bọ Ṣàngó ọgbọwọ Ṣàngó òun náà jẹ èṣù náà ní ẹ bá wọn bọ òun náà jẹ. láì bọ́ láì fẹ́ṣù ní tiẹ̀. ara ìwà nìyẹn gbogbo nǹkan yẹn á máa padà bounce léèyàn lórí débi pé èyí á máa pọ́n ni. number one o ti tan ẹlẹ́dẹ̀ èèyàn jẹ. ẹlẹ́dẹ̀ ní tó gbowó lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọlẹ̀ tó tàn jẹ náà táwọn kò yẹ kó fáwọn lóúnjẹ àwọn gá kọ̀yìn síyàn so òun la fi sọ wípé nínú ìṣẹ̀ṣe gan ká tún ìwà ara wa ṣe tí n bá fẹ́ ṣiṣẹ́ fún yàn tó bá jẹ́ pé 50,000 ló fún mi tí n bá rí pé 40,000 ló máa káṣẹ̀ tó bá jẹ́ 10,000 tó fẹ́ ṣẹ́kù fún mi ó pè mí màá ṣiṣẹ́ yẹn 10,000 yẹn tẹ́ mi lọ́rùn kò túmọ̀ sí pé òun nìkan ni mo fẹ́ ní káwọn àwọn sọ pé màá wá wo kókó mọ́ ara ìwà nìyẹn ẹnìkan pè mí láàárọ̀ yìí ó ní wọ́n ṣe ẹgbẹ́ fóònù wọ́n fìdí ẹgbẹ́ lélẹ̀ fóònù ìdí ẹgbẹ́ lélẹ̀ tán fílẹ̀ yìí ó náà kó sínú àwo fóònù wọ́n náà fìdí ẹgbẹ́ lélẹ̀ sínú àwo fún ẹ sínú àwo ara ẹ̀ nìyẹn wọ́n kó ẹgbẹ́ sínú àwo fóònù wọ́n wá ní kó máa dá mi lé lórí kó máa bu bisikíìtì sínú ẹ̀ nínú ìlànà ṣé bẹ́ẹ̀ náà ní ṣá. ìkòkò la máa ń ṣe ìpẹ́ sí ìkòkò bẹ́ẹ̀ ni inú ìkòkò dẹ̀ ni wọ́n ṣe ń ṣe irú ìkòkò wo sínú àwo rí ìkòkò nọ́mà ìkòkò ni oníbà ṣe ń ṣe tá a bá parí ẹ̀ tán tó bá jẹ́ pẹ́ni tó ní tó bá fẹ́ gbé e lọ á gbé lọ agbé nǹkan ẹ lọ tó bá dẹ̀jẹ̀ pé ó fẹ́ filẹ̀ á filẹ̀ but ẹgbẹ́ mi ò gbọ́ pé wọ́n ṣe gbẹ́ sínú àwo rí. láì ṣe pé wọ́n fẹ́ ṣẹ́ fá. tí ó kò dẹ̀ ṣe pé bóyá wọ́n ṣe ajé. ajé àbí fana máa ń ṣe sínú àwo ṣùgbọ́n gbogbo tó bá ti ń jẹ́ gbẹ́ inú kòkò ni abẹ́ni náà mọ̀ bóyá kò lè tí ì kọ́ṣẹ́ yan orí ni bóyá kò lè tí ì kọ́ dáadáa. ara ìwà náà nìyẹn ara ìwà ni kélédùmarè kó ràn wá lọ́wọ́ ó ṣàánú wa n tá à ń sọ nìyẹn ok àìmọye àwọn experiences ẹlòmíì ẹnìkan ni wọn náà fẹ́ bá wọn bọ ẹgbẹ́ wọn wá dín àkàrà wọn gbé lọ sórí ìta mẹ́ta wọn ṣe gbé àkàrà yẹn lẹ wọn ni àwọn ti fẹ́ fẹ́ ẹgbẹ́ o ẹgbẹ́ ti gbà bẹ́ẹ̀ yẹn o kó o máa lọ ó ní wọ́n gba 200,000 lọ́wọ́ òun mo ní mi lè sọ̀rọ̀ mo ní tọ̀ Ọlọ́run ṣeun ara ìwà nìyẹn tá a bá sọ pé a fẹ́ túyàn lẹ̀ ká túlẹ̀ tọkọtọkọ àìmọye iṣẹ́ mi tẹ̀yàn máa ṣe dẹ́pọ̀ kò ń ṣe pé máa mówó jáde wá à ń ṣe ọ̀fẹ́ mi kò ń ṣe wípé ọ̀fẹ́ tá a ṣe yẹn bóyá a fi ń sọ pé a fi ń proud àwa ìgbàgbọ́ ni pé à ń ṣe lẹ̀ fáwọn ọmọ wa ní ìwà kan nìyẹn àwọn ọmọ tẹ̀yàn bí náà àṣírí làbọ̀ á bá bẹ́ẹ̀ ni wọ́n á kéré ẹ̀ tó bá mú ẹni ẹlẹ́ni tó bá láyé jẹ́ tó gbé ìṣòro wá bá ẹ tó yẹ kó ràn lọ́wọ́ kó tún tayé ẹ̀ ṣe tó bá tún fi kún fún un àwọn ọmọ àti ìyá ara ìwà nìyẹn òun gan àjìyà ẹ̀ òun la ṣe máa ń sọ pé ìgbà ìṣẹ̀ṣe onígbàgbọ́ wípé ọ̀run àpáàdì wà tàbí a ní ẹ̀fàyà tàbí a ní paradise inú ayé yìí náà lẹ̀sán àti gbogbo ẹ̀ gbogbo tí a bá ṣe pátá àtàlùyọ́ náà àti iná fúnníṣẹ̀ṣe ayé náà ni ó ti rí bẹ́ẹ̀ ni tó bá ṣe lùwà ẹ ló ṣe máa bà òun ló fi jẹ́ pé ìwà ṣe kókó nítorí ọjọ́ alẹ́ nítorí ọjọ́ iwájú nítorí ìgbà tí kò bá sí agbára mọ́ tó bá ti ṣe kalẹ̀ ara àwọn kan tó yẹ pé dáadáa tí wọ́n ṣe kalẹ̀ òun náà ń jẹ táwọn àwọn ọmọdọ́mọ wọn ń jẹ aburú tẹ́lẹ̀ omi tẹ́bá rágbàlagbà míì náà tẹ́lẹ̀ tó ń ráre tó ń jìyà ẹ lọ tú background ẹ wò ẹ tú pilẹ̀ wò ìpìlẹ̀ ni ẹ wò tẹ́lẹ̀ omi ti dánwò ní ọ̀dọ́ lásìkò tẹ́nu ẹ mú kò ṣe sọ so ká tọ́jú ìwà wa ìwà ṣe kókó ìwà yàtọ̀ ẹ̀sìn yàtọ̀ ẹ̀sìn camouflage ni tó bá lẹ́sìn tó níwà nonsense ni. Yes. banza ni bí àṣà àwọn Haúsá waste of time. bí àṣà olóyìnbó waste of time. mo lẹ́sìn nísìnyí kò wá sí ìwà tí mo fẹ́ fi lò mo wá sọ pé èmi ni mo dáa jù àwọn lọ ṣọ́ọ̀ṣì gan ìṣòro méje ni mo ń lọ asán ni. ṣùgbọ́n o mọ bá ṣe ń ba tèèyàn jẹ́ lóòótọ́ o lè má ní púpọ̀ ṣùgbọ́n o mọ bá ṣe ń fún ni ara ìwà náà ni ara wa ni ká tọ́jú ìwà wa ó ṣe kókó gan ó ṣe kókó. tábà tí a ní abátọ́jú wà ṣé ìyẹn túmọ̀ sí pé èèyàn bá mọ́ lọ ṣọ́ọ̀ṣì kó mọ́ lọ mọ́ṣáláṣí kó mọ́ ṣe ṣẹ̀ṣe ṣùgbọ́n tó bá ti níwà bẹ́ẹ̀ni tí ó ṣe é ṣe ṣá ìwà lèmi ń sin tèmi o. bẹ́ẹ̀ni ó ṣe é ṣe àbí tá a bá tanra wa jẹ ara àwọn tí wọn lọ mọ́ṣáláṣí wọn ò lọ ṣọ́ọ̀ṣì wọn lọ bí kankan ìwà wọn da inú wọn mọ́sọ́mọ́ làkejì wọn ní ra burú ròyàn kan jí láàárọ̀ kan bá ẹlẹ́dà wọn sọ̀rọ̀ ni bó ṣe fẹ́ da fáwọn orí mi o mo jí lòwúrọ̀ yìí o jẹ́ kó dáa fún mi o kó dáa fara lé mi kí ni bá ti ṣe mo ṣe ń jáde lọ nǹkan dẹ̀ lọ fáì fún wọn kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀. wọn ò lè wẹṣẹ wọn ò mú bu abusari abusọrun. bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo èèyàn ló ń wẹ ọṣẹ bẹ́ẹ̀ ni kò ṣe gbogbo èèyàn ló ń wẹ ọṣẹ tẹ bá bí mi léèrè ó máa difficult tí n bá sọ fún yàn pé bí mo ṣe wà mí ò nájọ tí mò ń wẹ
mi ò ní ẹbú tí mò ń lò. tẹ́lẹ̀ tún ní àwọn òòṣà ńlẹ̀. mo bọ òòṣà mi steadily gbogbo wọn ni mo fún lóúnjẹ ní accordingly time to time. mo dẹ̀ mọ̀ pé kò ṣe pé wà mí dáa tán ṣùgbọ́n mo try best mi láti ní ìwà ọmọlúàbí sí ọmọlàkejì mi mo believe kò tẹ́ mi lọ́rùn. ṣùgbọ́n tẹ́ bá ti ń pè kó lè bá a mọ̀ jẹ́. bẹ́ẹ̀ ni àṣẹ òòṣà yẹn gá wà pẹ̀lú yàn àwa kan wà tẹ́ pé àṣẹ òòṣà lásán là ń lò wá ní láti wẹ ọṣẹ àbí kankan. pé wàá bù kankan. mi ò sọ pé kò sóògùn o ògùn wà definitely yes ṣùgbọ́n a máa ń dé stage kan tẹ́ pé you won't need it anymore. tẹ́ bá ní káwo náà ògùn kọ́ ló ń ṣiṣẹ́ bí kò ṣe ẹlẹ́dàá àti ìwà. ògùn kọ́ ló ń jẹ́. ògùn kọ́ ló ń ṣiṣẹ́ ẹlẹ́dàá àti ìwà ni. tá bá ní káwo ẹlòmíì bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlòmíì pé kó lọ síbi tó ń kó àjò sí ọṣẹ tẹ́lòmíì máa kó jáde àfẹ́lẹ́ ní ike bíi 30 gbẹ́rẹ́ tẹ́lòmíì ti sin láyé lórí àwọn kankan tẹ́ pé kò dẹ̀ rí solution ẹ̀ ó ṣeéṣe kó jẹ́ pé ìwà ẹ̀ ló yẹ kó mójútó tí ò fi iye sí tí ìwà bá dáa òun ní gbáláwóré kò ní òun lèèyàn náà fi máa bomi lásán fún yàn báyìí tó máa jẹ́ òun náà fi máa sọ pé dáa ọṣẹ kékeré yìí ò gbà lọ lówó nígbà tí inú ẹ bá dáa tọwọ́ ẹ mọ́ ni wọ́n máa fún ẹ ní wàá wò pé wà ó kí lè ṣiṣẹ́ example nísìnyìí ẹlòmíì wà bọ ajé tó bá jẹ́ni tó wà greedy tó ní ojú kòkòrò believe pé òun ti bọ ajé yìí owó máa dé ni ọ̀wọ̀nrọ̀wọ̀nrọ̀ tó ń ṣe yẹn àwọn orúmọlẹ̀ yẹn náà gbọ́ wọn ní dá lóhùn bó ṣe expect. irúmọlẹ̀ náà létí. wọ́n gbọ́rọ̀ bàjẹ́ wọ́n mú irúmọlẹ̀ tèmi o ẹlòmíì pàǹtí ló kó sínú ilé o pàǹtí tó máa pè ní irúmọlẹ̀ o ṣùgbọ́n ìdẹ́mi ń pè o tí n bá pe ajé ó dà kí n má sí ń bẹ́ẹ̀ bí tí n bá jókòó sí ti bá pa ajá jẹ mi kí n pe àwọn òòṣà mi òdìgbà tí n bá débẹ̀ tí n bá lọ bomi lé wọn lórí òun là sọ pé àṣẹ òrìṣà wọn á dá mi lóhùn. àṣẹ òrìṣà wà. bẹ́ẹ̀ ni òòṣà tèmi létí o wọ́n dẹ̀ ń gbọ́ràn dáadáa tí n bá pè wọ́n tí n bá pe àwọn ẹgbẹ́ níbi tí n bá jókòó sí n bá pè wọ́n tí n bá wọnú ilé mi lọ nínú yàrá mi lọ tí n bá lọ sùn wá dá mi lóhùn ní tí n bá fẹ́ mọ̀ wá jẹ́ mọ́. so àwa kan àti pé àṣẹ yẹn lásán ni a kàn ń lò òun ní ṣe pé ọyá gbọ́ṣẹ́ gba nǹkan kan báyìí ṣùgbọ́n tí wà bá mọ́ ìwọ tó fẹ́ ṣiṣẹ́ fún yàn tọ́wọ́ ẹ bá mọ́ ẹni tó fẹ́ ṣiṣẹ́ fún tó bá níwà tó dáa tí gbogbo ẹ̀ bá jọyìn papọ̀ á dàbí pé nìyẹn ṣògùn owó ni ṣùgbọ́n ẹni tó wà gírídì ó lè ní ojú kòkòrò ẹnìkan wá bá mi lọ́jọ́ kan kí n bá ń wá oògùn ọ̀fẹ́ àfẹ́ rí. kí ló ṣẹlẹ̀ yóò mọ ọ báǹkì ni. mo ní kí ló fẹ́ fi ṣe mo ní mi ò ní ó ti ní ṣé mo mọ nǹkan tó ń jẹ́ àkó mo ní àkó kí náà pè bẹ́ẹ̀ onítìyàn bá fi nǹkan sórí owó báyìí owó yẹn dẹ̀ disappear. ó lè lélẹ̀ ó lè ní. ẹ ti rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn ara ohun tá à ń sọ nìyẹn irú èèyàn bẹ́ẹ̀ yẹn at the end of the day tán bá padà wá pé nǹkan yẹn fún gan kò ní jẹ́ torí pé ìwé ẹ̀ ò dá ó lè ní. ó lè ló fẹ́ fi jà. bẹ́ẹ̀ ni so ó possible kó jẹ́ pé á ṣe báyìí wọ́n á dẹ̀ gbà mú bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ gbé fún náà òun náà máa pọn ni ẹni tó gbérú ẹ̀ fún gan kò ní lè ní lárí òun ṣe pé bóyá tẹnu àwọn baba ńlá wa ní o wọ́n ní àwọn oògùn yìí o ṣùgbọ́n ó lásìkò tán ń lò at the right time for a right purpose kò ń ṣe pé bóyá tógun bá dé nísìnyí wọ́n lè lò ó láti ṣàfẹ́rẹ́ pé kọ́ta má mú wọn láwọn baba ńlá wa. kò kí á lò wá báǹkì lọ́kọ́ lọ́ fi kówó àbí kó lọ́ fi pẹ̀lú mí lẹ́kún. bẹ́ẹ̀ ni so oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ tí ìwà yẹn bá da níwájú òòṣà á tọ́jú èèyàn tí ìwà yẹn bá da níwájú ẹlẹ́dàá èèyàn á ṣe dáadáa fún yàn tí ìwà yẹn bá da níwájú Elédùmarè á lead èèyàn sí right path èèyàn ò ní ṣìṣe téèyàn bá ní ìwà tó dáa tó bá kù díẹ̀ báyìí kó jì sọ́fìn báyìí mọ̀nàmọ́ná máa ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ni wọ́n á ní kàkà kọ́ ọmọ olóore kó jì sí kòtò wọ́n sọ pé kàkà kọ́ ọmọ ìka ọmọ olóore náà sọ olóore yẹn ìwà ni ìka náà ìwà ni so kó bá kù díẹ̀ báyìí àwọn ẹ̀ kàn máa rí pé àwọn kìnìún yẹn á máa easy kódà kan lọ plan lèyàn lórí níbi kan ìwà téèyàn bá ní òsì ń bẹ̀ ẹlẹ́dẹ̀ẹ́ á dẹ̀ máa jà fún ẹ níbẹ̀ ìwà tó o ní yẹn ìwà náà spirit ni o spirit ni wà òun gan máa lọ bẹ̀ á lọ jà fún yàn pé ẹni tẹ́ ń sọ yìí ara àwọn táwọn máa hájú adẹ́dà àwọn lédè rò pé òun ṣèyàn bẹ́ẹ̀. ìwà. bẹ́ẹ̀ ni àti rẹ́ni tán lọ fẹjọ́ ẹ̀sùn bì kan tán ní àwọn fẹ́ gbé ṣubú tí ìwà mo believe pé ìwà ẹ̀ ló dìde lọ bẹ̀ adẹ̀rẹ́ tó dìde pé ẹni tán sọ yóò ń ṣèyàn bẹ́ẹ̀ o èèyàn dáadáa ní o ó dẹ̀ bà plan yẹn jẹ́ ó tún pẹ̀lú pé téèyàn bá ń ṣe dáadáa ìwà téèyàn bá níwà tó dáa sáwọn ẹran mọ́lẹ̀ ẹ̀ náà tẹ́ ẹ bá ń bọ èṣù dáadáa ok example èṣù tẹ́ ẹ bá níwà dáadáa sóò ṣe. ká tó lọ síbi ìtẹ̀sùmà ẹ̀yin wa tí ẹ darapọ̀ wọn tí ẹ̀ ń wò wá káàkiri àgbáyé lọ́lọ́ yèyé ajé yèyé olókun ọmọlára ògúndípẹ̀ náà ní àṣìwà nílùú Ìlọrin láwa ẹ̀ tí ń wò wá mọ̀ ń gbọ́ yín. so bí mo ṣe ń sọ lọ tí ìwà yẹn bá dá sí di èṣù tẹ́ ń fún àwọn òòṣà yẹn lóúnjẹ
ìyàtọ̀ tó wà nínú kéèyàn bọ òòṣà àti kéèyàn sọ pé òun ṣe oògùn mo fẹ́ fàyọ yìí. Tẹ bá ní ìwà tó da sóòṣà yín Ọlọ́run má jẹ́ ká rí ṣù wọ́n lè máa kógun bọ̀ ní ìsinyìí. Èèyàn lè lo oògùn òkígbẹ́ ayẹta ọ̀fẹ́ kan wọnú léèyàn náà kan máa wáyàn káàkiri èèyàn lè pòórá ṣùgbọ́n téèyàn bá da sáwọn òòṣà ẹ̀ èṣù lè dúró síta kó rí wọn kó ní ibi kọ́ o kò sọ́nà bẹ́ẹ̀ ọ̀nà kò sọ́nà bẹ́ẹ̀ kó confuse wọn ayé ṣe gbá báyìí n tó òòṣà lè ṣe fún yàn nìyẹn ní tí ìwà èèyàn bá da sí wọn. òòṣà di èèyàn tí á darí wọn nàbí á kàn ṣá. bẹ́ẹ̀ni nítorí ẹnájì ni wọn lè paradà dín tó bá wù wọn. kò sí nǹkan tí wọn ò lè ṣe. bẹ́ẹ̀ni omi sì lè di ó lè gba gbogbo títì yẹn kan kó odò ńlá débẹ̀ kán àwọn nìkan náà máa rí pé odò wà lọ́nà bí ẹ má jà gbà bí ẹja gbà báyìí. àwọn nìkan náà máa ródò. bẹ́ẹ̀ni nítorí pé ìwà yẹn da sí òòṣà èèyàn so kò ń ṣe pé ìwà dá sọ́mọ ènìyàn nìkan ṣẹ̀dẹ̀ òòṣà tún wá rè àwọn tún wá ní kinní kan òòṣà they are very very faithful more than èèyàn lè máa ṣoore fún tí ò ní fẹ́ san tàbí tó máa rò pé yẹ kí ló ṣe téèyàn bá ní ìwà tó da sóòṣà yàn I'm telling you wọn ń gbàgbé bẹ́ẹ̀ni tẹ́ bá fìdí òòṣà orí yín lé ẹ̀ẹ̀mejì mẹ́ta péré lọ́dún kẹfílẹ̀ ó níṣẹ́ tá a máa ṣe fún yàn. orí gangan tí mo rù wáyé. bẹ́ẹ̀ni òòṣà téèyàn ní lórí náà yàtọ̀ sí pé èèyàn ń bọrí a máa ń ní òòṣà lórí wa according to date of birth wa ṣe hàn pé Yorùbá ní kàlẹ́ndà títí wọn so ìgbàgbọ́ wa ni pé òòṣà kankan àwọn òòṣà yẹn wọ́n ní month tí wọ́n rọ̀ wá so àwọn tó bá bí nírú àsìkò yẹn a bá associate wọn mọ́ àwọn òòṣà yẹn pé. so January ń sìn òòṣà January wà. bẹ́ẹ̀ni February ok Ṣẹẹrẹ Èrèlé Ẹrẹ́nà Igbe Ògún. bẹ́ẹ̀ni òun ni mo fi sọ nínú fídíò mi kan jọ sí pé wọ́n ní ajé ni ọ̀wàwà wọ́n wá káwọn tẹ̀ pé October lajé wa automatically ìgbàgbọ́ wa kò ń ṣe ajé nìkan ló wà nínú oṣù October o but afẹ́fẹ́ àwọn òòṣà tó rọ̀ mọ́ afẹ́fẹ́ àsìkò yẹn òrìṣà afẹ́fẹ́ ajé nìsín afẹ́fẹ́ ni òrìṣà Ọya afẹ́fẹ́ ni Ṣàngó náà ń lo afẹ́fẹ́ so ti yẹyin àwọn òrìṣà tó ń lo afẹ́fẹ́ yẹn wọ́n máa associate ẹ̀ mọ́ àwọn ọmọ tán bá bí ní particular so irú àwọn òrìṣà yẹn tíyàn bá mọ̀ wọn tíyàn bá ń fìdí wọn tíyàn fìdí ẹgbẹ́ tí ìwà yẹn bá da níwájú ó dàbí ẹgbẹ́ náà ni tí ìwà yẹn bá da níwájú ẹgbẹ́ èèyàn wọ́n á máa lébi jìnnà síyàn kò necessary pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn pé mo ti bọ ẹgbẹ́ mi owó ló yẹ kọ́kọ́ wá fún mi àwọn òòṣà yẹn wọ́n níbi tán ti ń di fún yàn tẹ́ pé kò necessary kò jẹ́ pé owó máa dé ṣùgbọ́n wọ́n á máa dí àwọn kankan. àwọn ibi bẹ́ẹ̀ni àwọn àbílù bẹ́ẹ̀ni so ìwà náà la gbé débẹ̀ tí ìwà ẹ bá da sóòṣà yẹn wà kéré ẹ̀ tí ìwà ẹ bá da sáwọn ẹgbẹ́ ẹ̀ wà kéré ẹ̀ tí ìwà ẹ bá wá da sáwọn ọmọ ènìyàn náà tí ẹ pé ẹjọ́ ń jẹ ẹjọ́ mu tẹ̀ ń ríra yín wà á kéré bí ìwà ẹ bá da níwájú Elédùmarè náà kò ṣe pé a lè ṣe tán o kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tó mọ́ tán ṣùgbọ́n tí ìwà wa bá da níwájú àwọn irúnmọlẹ̀ tí ìwà wa da níwájú Elédùmarè o bá máa lọ church o bá máa lọ anywhere kò sí anybody tó fẹ́ jọ́jẹ́ fi ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ lẹ̀ kò lọ ṣọ́ọ̀ṣì kò lọ gbá ṣé bẹ́ẹ̀ ni ìwà mi wà ní ibẹ̀ kọ́ ni ìwà mi wà inú ẹ̀mí mi inú ọkàn mi ni ìwà mi wà. láàrin mi àtọ́lọ́run tó ṣẹ̀dá mi. bẹ́ẹ̀ ni so èmi ò kí ń bá wọn castigate pé bẹ́ẹ̀ this person is not going to church àbí he is not religious àbí he is not going to mosque àbí kò tẹ́ bá wá ṣiṣẹ́ ṣe definitely is a bad person no ìwà téèyàn bá ń bù òun ló mátà. ìwà lọ́ba àwúrẹ́. Ẹlẹ́dùmarè ràn wá lọ́wọ́ kó bá wa tún pa tiwa náà ṣe ju báyìí lọ àwa náà ò mọ̀ ṣe tán àgbọ́n tán àkàn tó fi ṣíra wa létí náà ni pé ká tún fi improve lórí ìwà wa tó o bá ní fún jẹ́ káwọn èèyàn mọ̀ pé ó wà lóòótọ́ ọmọ aráyé àfibí ṣólóore ni wọ́n èèyàn lè máa ṣóore kán máa wò pé wọ́n ti boríyìn fún má wò bẹ̀. mo ti ṣiṣẹ́ fún èèyàn rí láti ìlú òyìnbó lọ́dún náà lọ ó promise heaven and earth ó ṣe gbogbo ẹ̀ ní ìlú ìwé ṣùgbọ́n nígbà tí orí máa dé in another form ẹlòmíì ló tún padà wá sun ẹ̀san orí yẹn another person entirely. tí èyí ṣe tí ẹ kó tẹ kó. ibi tí mi ti ẹ fọkàn sí rárá lórí ti padà wá dìde kò sí òkè lẹ́yìn ọ̀fẹ́ máa bínú sí tó túmọ̀ sí pé ire ayé ó ń yí lọ ráǹdì ni kò túmọ̀ sí pé ẹni tí ò sun ẹ̀san yẹn náà tó lẹ́nu yẹn náà kò túmọ̀ sí pé èèyàn yẹn náà àdìsọ pé èèyàn burúkú ni o ṣùgbọ́n ìwà tó wù sí mi lásìkò yẹn tó bá jẹ́ pé dáadáa náà ni àbá níwájú tó bá jẹ́ pé circumstances náà ló fà tí òfin lè fulfill promises ẹ̀ àbá níwájú ṣùgbọ́n ìtẹ́mi ṣe yẹn mo rẹ̀sùn ẹ̀ àti ṣe àwọn ṣe oríṣiríṣi ìràpadà tá a máa ṣe tẹ́lẹ̀ mi máa ní kò lówó lọ́wọ́. ìràpadà ṣé ẹ̀yin olóṣà náà máa ń ṣe ìràpadà ni. à ń ṣe ìràpadà o. ìbílẹ̀ òpin ṣọ́ọ̀ṣì nìkan ló ti ń ṣe ni. rárá o olóṣà ń ṣe ìràpadà dáadáa. àkórí mi tún ni ẹ̀yin ẹ̀wá tí ẹ̀ wá káàkiri àgbáyé ibi náà ni a bá wọn lórí ìwà láìpẹ́ láì jìnnà a ó tún máa mú àkórí mi wá láti ọ̀dọ̀ èyí olókun èyí ajé ọmọlára Ògúndípẹ̀ tí wọ́n fi
ìlú Ìlọrin tí wọ́n fi ṣe ibùjókòó sí. Gbogbo ẹni tí ó bá fẹ́ kàn sí wọn tẹ́ fẹ́ rí wọn bóyá ní nǹkan tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ ní abẹ́ ní o tẹ́ fẹ́ kí wọ́n bá yín tàn mọ́lẹ̀ sí láti lè mú ẹ̀ náà tẹ̀síwájú dáadáa, ẹ pè wọ́n sórí nọ́mbà tí a fi sí orí àkòrí tí a gbé jáde. Adéròmú Kazeem ní orúkọ tèmi o, ọmọọba ní Sàárẹ̀ Olú, ẹ kú ìkàlẹ̀.